omi omi làbùwẹ̀, omi làbùmu. Bá a jí omi là á bù sárí ẹni. Kò sẹ́nì kankan tó lè bómi ṣọ̀tá. Olódùmarè ó ṣe ó tó parí iṣẹ́ sára omi. Mo fẹ́ sọ bó ṣe lè lo omi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, omi mẹ́ta, oríṣi omi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀yọ́nú ayé tó ya wèrè. O gbọ́ mi. Mo fẹ́ sọ bó ṣe lè lo oríṣi omi mẹ́ta fún ẹ̀yọ́nú ayé tó ya wèrè gan-an tó mú kówó wọlé fún yàn. O gbọ́ mi yé. Omi odò mẹ́ta bó ṣe lè lò fún ẹ̀yọ́nú ayé tó ya wèrè gan-an tó mú kówó wọlé fẹ̀dá. Báwo ló ṣe lè lò? Mi ò ní pẹ́ lórí fídíò yìí. Pápàpá bí awọ bàbá àṣọ̀nà ni màá ṣe. Tó bá ti rí ibi tí mo wà, ó rí pé odò tó ń ṣàn ni. Ó rí pé odò tó ń ṣàn ni. Ó rí pé odò tó ń ṣàn ni mo wà yìí. Kò pọn dandan kó jódò ńlá, kó sá ti jódò tó ń ṣàn. Kí lo nílò nínú odò tó ń ṣàn? O nílò láti bu omi odò tó ń ṣàn tó bá ṣe fẹ́ tó. Ṣé o ti rí omi odò tó ń ṣàn ni mo bù yìí? Tó bá ti bu omi odò tó ń ṣàn, ó bá parí. Ó wá lọ wá omi òkun, lọ sọ́dọ̀ àwọn elékùlẹ́jà, sọ pé o fi lẹ̀bẹ̀ wọ́n kí wọ́n fún ọ lómi òkun tó dájú. Ó ra omi ọ̀sà tó dájú. Ó wá wọn méjèèjì níwọ̀n kan náà. Tó bá jẹ́ wọ̀n kan náà báyìí ni, tó bá wá fẹ́, máa da mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú omi tó bá fẹ́ máa fi wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bóyá ẹ̀ẹ̀kan lóṣù. Máa dà á síbẹ̀ báyìí. Ká sọ pé bọ́kẹ́tì omi tó fẹ́ fi wẹ̀ rí, dà á sínú ẹ̀. Dà á sínú ẹ̀ kó máa fi wẹ̀ lóṣooṣù. Nígbà míì àwọn bàbá ajọ́hun àná bí wọ́n ṣe máa ṣe rèé, wọ́n máa ṣe é nígbà míì ní ọjọ́ àkọ́kọ́ lóṣù. Nígbà míì tá à bá lè ṣe lọ́jọ́ àkọ́kọ́ lóṣù, ọjọ́ tí wọ́n bá máa ṣe, wọ́n á rí dájú pé ọjọ́ Monday tàbí ọjọ́ Àlàmísì. Tó bá ń fomi yìí wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù, tó da omi mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ mọ́ omi tó fi ń wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù, láṣẹ Elédùmarè ọ̀nà rẹ̀ ó sì máa là. Wọ́n á ní ẹ kò sí bó ṣe fẹ́ máa rómi lóṣooṣù, ibi tó wà jìnnà, ń tọ́ ṣe rèé. Ọṣẹ èyíkéyìí tó bá wù ọ́ nínú ọṣẹ tó wà láyé pátá, ìwọ po ọṣẹ omi mẹ́tẹ̀ẹ̀ta yìí, kó fi omi mẹ́tẹ̀ẹ̀ta yìí dẹ ọṣẹ ọ̀hún, kó wá kó sínú ike funfun kó máa fi wẹ̀. Ògo tí ń jẹ́ ti Elédùmarè. Wà á pè mí, wà á dúpẹ́, wà á rẹ́rìn ayọ̀. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Tó bá wá mi bọ̀, tó bá dé jọ́ṣọ̀ Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kadà Ọlọ́run lọ sí iléeṣẹ́ The FM Aba Ventures. Ká fi re pàdé láṣẹ Elédùmarè.